Fúnkẹ́ Akíndélé ó ń wa ẹkún mu bíi gàárì. Kí ni ẹ rò pé ó ń ṣẹlẹ̀ sí Fúnkẹ́ Akíndélé báyìí o? Gbogbo ẹ̀yin fáǹsì Fúnkẹ́ Akíndélé ẹ gbìyànjú láti sọ ọ̀rọ̀ àdúrà kan fún Fúnkẹ́ Akíndélé torí pé ọ̀rọ̀ náà ó tojú sú wa o. A kò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí Fúnkẹ́ Akíndélé báyìí. Ó kàn ń wa ẹkún mu ni bíi gàárì. A kò mọ ẹni tí a máa pè kó wá pẹ̀tù sí Fúnkẹ́ Akíndélé nínú. Lónìí ìròyìn nípa Fúnkẹ́ Akíndélé òun la mú wá fún yín o. Ẹ máa bá wa ká lọ kẹ́ lè gbọ́ kókó inú ìwé ìròyìn náà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Ajíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wòyí níbikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Ìròyìn tẹ̀ wá lọ́wọ́ lénìí ní àárọ̀ yìí wípé Fúnkẹ́ Akíndélé ó ń wa ẹkún mu bíi gàárì. Àwọn fáǹsì rẹ̀ wọ́n ti gbìyànjú láti pẹ̀tù sí i lọ́kàn ṣùgbọ́n Fúnkẹ́ Akíndélé ó kọ̀ jálẹ̀. Ó ní wípé next year is another year. Fúnkẹ́ Akíndélé ó gbé lọ sí orí ìtàkùn ayélujára rẹ̀ Instagram. Ó ní wípé ó kọ síbẹ̀ wípé ó ní we go again next year is another year. Bó ṣe kọ sórí ìtàkùn ayélujára rẹ̀ nìyí. Ìdí tí Fúnkẹ́ Akíndélé tó fi kọ sí orí ìtàkùn ayélujára rẹ̀ báyẹn ni wípé fíìmù Fúnkẹ́ Akíndélé Tribe of Judah. Mo rò pé gbogbo yín ti wo fíìmù náà Tribe of Judah tí Fúnkẹ́ Akíndélé ṣe kò gba àmì ẹ̀yẹ kankan ní African Magic Viewers Choice Award, kò gba àmì ẹ̀yẹ kankan níbẹ̀ o. Ìdí tí Fúnkẹ́ Akíndélé tó fi wà emotional nìyẹn tó sì ń sun ẹkún láti bí ìjẹta tí wọ́n ti parí àmì ẹ̀yẹ ọ̀hún. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Fúnkẹ́ Akíndélé àti ẹ̀yin olólùfẹ́ Yorùbá movie industry generally ẹ gbìyànjú láti pẹ̀tù sí Fúnkẹ́ Akíndélé nínú. Lónìí ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rèé. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ire lójú gbogbo wa ó máa rí o. Ó tún dọjọ́ míì, ọjọ́ ire.